lórúkọ Ọlọ́run ọba ṣẹ̀dáyé àjọkẹ́ ayé ọba ṣàkẹ́ ọ̀run. mi burújí máa bọ̀ súnmọ́ mi níbí. mo mọ̀ pé kò ní pẹ́ ó lè lo mẹ́sẹ̀ lè tọ́ lórí àpáta. mi burújí àlìyé ọlọ́rọ̀ mi ìlú ẹ̀dẹ̀ làwà tá a ti ń ṣeré. Aláàjì Arẹwà bàbá Múyìbá ọmọ ẹgbẹ́ Arẹwà ẹ jẹ́ ká ṣeré o. lórúkọ lọ́wọ́ ọ̀gá ògo. ọmọ ẹgbẹ́ Arẹwà ẹ jẹ́ ká ṣeré. lórúkọ lọ́wọ́ ọ̀gá ògo. ọba tí ó bí tẹnìkan òbí o. lórúkọ lọ́wọ́ ọ̀gá ògo. Ọlọ́run tí olórogún tí yóò lọ bá kan. lórúkọ lọ́wọ́ ọ̀gá ògo. nítorí barista la ṣe wá síbí. Olúwa tóbi lọ́ba tó ń jẹ́ Sùríyá. aya Muhammadu Juma ọmọ àfà mi Ọlọ́run ló mẹ́rù ẹ̀ àfà mi dáadáa. Ọlọ́run ló mẹ́rù ẹ̀ àfà mi dáadáa. kábíyèsí Adéṣọlá mi ni máa ń kọ́kọ́ kí kábíyèsí ti mi ìlú Ẹdẹ. ọkọ̀ olórí Sùlátù mi ọkọ̀ olórí kan Ráìṣà Ọlọ́run jẹ́ kí bàbá ó pẹ́ ẹkún palẹ̀mọ́ bàbá mi. tìmí ẹ̀dá ó ṣe 17 o ní sátidé tó ń bọ̀ lọ́nà yìí kẹ́mi bàbá ọ̀gùn fún ẹgbẹ́ gbógun fáwọn afá pátápátá toro lólùfẹ́ àǹfààní Adéṣọlá mi mú ní ògo pẹ́. Adam ló ní kí n kí bàbá. Adam ló ní kí bàbá. kábíyèsí ọba tí mi Ẹdẹ Adéṣọlá mi mú ní ògo. Adam máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan Yorùbá mi kí ọlọ́rọ̀ mi Adam ọmọ kábíyèsí ní tìmí ìlú Ẹdẹ Adéṣọlá mi mú mi rò kẹ́pẹ́ kábíyèsí ọba tìmí ìlú Ẹdẹ kábíyèsí ọkọ olórí Adéṣọlá ọkọ Sùlátù ọkọ Àìṣà kọlọ́ọ̀yà ní bàbá pẹ́. Àlùbáríkà o ṣeun èèyàn kó lábòrò ní dán ẹ ṣe mọ́ dúpẹ́. wọ́n ń sanwó Arẹwà Sàlámì ní ọdún. Alájì Ọláìyá sanwó mi àwọn ọmọ kábíyèsí tí mi Ẹdẹ ní ẹkú palẹ̀ mọ́ ọjọ́ ìbí Adéṣọlá mi mú nírú mi ní sátidé tó ń bọ̀ lọ́nà yìí o bàbá ṣe 70 o kọ́lọ́ ń jẹ́ mi mú ní èyí pẹ́.
London ọgbọ́n máa wí ọlá tó ń yí wọn lórí. Ẹ̀pẹ̀ ni wọ́n bí mi, ẹ̀yìn bí ni wọ́n wò mí dàgbà. Ẹ̀pẹ̀ níyà mi, lókè ọba nílé àjànà sí òtẹ́lẹ̀ onídàlọ́ lókè pọ̀ fún wọn. Ajọ́lá yá o, aná wa fẹ́ ọ̀rọ̀ láyé ìyá, olólùfẹ́ sá láwọn ìlú ọdún, ọláyà ò ṣe mo dúpẹ́, ó sanwó ààrẹ wà bí ọdún, owó onítàn lọ́wọ́ rẹ̀, sàmì ọláyà olólùfẹ́ wa ni. Ọgbọ́n máa wí ọlá tó ń yí wọn lórí. Ẹ̀pẹ̀ ni wọ́n bí mi, ẹ̀yìn bí ni wọ́n wò mí dàgbà. Ẹ̀pẹ̀ níyà mi, lókè ọba nílé àjànà sí òtẹ́lẹ̀ onídàlọ́ Lókè pọ̀ fún wọn. Rọ́bà náà o, àti lọ fi ìdùnnìyà àṣànọ́tà. Adékìlẹ́kùn. Aláwọn bá jẹ́ ọ̀tẹ̀ ìṣòro. Adékìlẹ́kùn kò ṣàmì àṣẹ. Ìbànújẹ́ kéré tóbi. Kò ní wọlé ẹ̀ ṣàmì ẹ̀kí ń gbọ́. Lọ́lá rọ́bà náà o. àti lọ fi ìdùnnìyà àṣànọ́tà. Adékìlẹ́kùn. Láfẹ̀lẹ́ láàpẹ̀ láti. àṣànọ́tà wọ́n ti ná sọ̀bà náà. Ọmọ oníkúlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ Adékìlẹ́kùn ṣàmì ẹ̀kí ń gbọ́. Abiju ìmọ̀mù tó ti ní tó ṣe ni ìmọ̀mù Ansaru dìní ni ẹgbẹ́ àtúbáríkà tó kárí ayé ẹ̀yìn lẹ́kùn léde bàbá ṣé mú ìdí alájà ní Bello tó kú níjọ́sí ọmọ àrólú lè ní Ìbàdàn ọmọ àrólú mi ní Ìbàdàn ṣé mú ìdí ní Bello lọ́ngàn. Lábàánà o, àti lọ fi ìdùnnìyà àṣànọ́tà. wà fi lé àkẹ́rátì. àṣànọ́tà wọ́n ti ná sábà náà. Ṣàlàwà lọ́wọ́lọ́wọ́ Alájí Arẹwà bí ọdún. Ọlọ́run ló mẹ́rù ẹni káàkiri o. Bàbá ìyàwó Bàbúlọ́ Akéré lọ́ba òjò jẹ́ ìṣúra. Ó lẹ́ẹ̀ṣẹ̀ púpọ̀ gbogbo ìlà dúpẹ́ fún. Ìṣọwọ́ alálùfáà tó wá sí ti Sheikh Sulaiman Faruku Ajadi. Mo fi kíyà pátápátá. Al-Miskin Billah oníkejì bàbá wa ni. Orí ló ní ṣe ẹ̀dá láyọ̀ mọ́ ẹ̀dá láyọ̀ mọ́.
ní ṣe ẹ̀dá la ọmọ ẹ̀dá. Àkúnlẹ̀ yan pẹ̀lú kádàrá ló máa ṣe. Òun ló máa ṣe. Àkúnlẹ̀ yan pẹ̀lú kádàrá ló máa ṣe. Orí ló ní ṣe. Ẹ̀dá la ọmọ. Orí ló ní ṣe ẹ̀dá la ọmọ ẹ̀dá la. Orí ló ní ṣe. Ẹ̀dá la ọmọ. Àkúnlẹ̀ yan pẹ̀lú kádàrá ló máa ṣe. Òun ló máa ṣe. Àkúnlẹ̀ yan pẹ̀lú kádàrá ló máa ṣe. Orí ló ní ṣe. Ẹ̀dá la ọmọ. Ọmọ kékeré aya kan kó ẹ láyé. Aya láya òun fún láàpẹ̀jáwó wọ́n ló fún ní ìpele ẹjú. Aya àgbàlagbà o ìwọ ló ń fún lápèjà o tó fún ní ìpele ẹjú. Owó àlẹ́ta aya àgbà ó jókòó sórí bẹ́ẹ̀dì aya àti bàbá fẹ́ sílé. Ó wá ń fẹ́ máa búra pẹ́yìn ò máa bá wọn láyà sùn. Tẹ bá báyìí láàlá kò sẹ́ni tó ní àpètùdù. Ẹbú Ṣàngó lọ́rùn kò sẹ́ni tó ní àpètùdù. Ẹyẹ ṣọ̀rẹ́ aya àgbàlagbà. Ahmed ṣóun gbọ́. Aya àgbàlagbà o ìwọ ló ń fún lámọ̀ràn o. Aya túbọ̀ yìí ó tún wọlé lọ́tọ̀ o ó jókòó sórí bẹ́ẹ̀dì aya tí bàbá fẹ́ sílé. Ẹ wá fẹ́ máa búra pẹ̀yìn ò máa bá wọn láyà sùn. Tẹ bá báyé láàlá kò sẹ́ni tó ní àgbẹ̀fẹ̀dù. Aya àgbàlagbà o ìwọ ló ń bá dámọ̀ràn bó ṣe máa níṣẹ́ lọ́wọ́. Aya àgbàlagbà o Sodiq ìwọ ló ń bá dámọ̀ràn o bó ṣe máa níṣẹ́ lọ́wọ́. Ẹ wá ń fẹ́ máa búra pẹ̀yìn ò máa bá bàbá láyà sùn. Tẹ bàbá ìlàlà kò sẹ́ni tó mìíràn àpètòdì. Ẹ lọ bú Ṣàngó lọ́rùn kò sẹ́ni tó mìíràn àpètòdì o. Ẹyẹ ṣọ̀rẹ́ aya àgbàlagbà. Èèyàn mẹ́rin ṣìnà ta sí wọn láyé. Ẹni tó ń ṣeré ṣìnà tí ẹ tọ́ sí. Ẹni tó jọba tó dádé ṣìnà tí ẹ tọ́ sí. Gbajúmọ̀ tó bá jáfáfá ṣìnà tí ẹ tọ́ sí. àbùkù ńlá wà lára
ṣìnà àrùn ńlá yàrá ṣìnà ẹ̀wà gbọ́ ẹni tó ń ṣeré àwọn èrò tó pọ̀ àṣì yíká ẹnìjọba tó dádé àwọn èrò tó pọ̀ àṣì yíká gbajúmọ̀ tó já fáfá àwọn èrò tó pọ̀ àṣì yíká làṣẹ sọ pé kẹ́ ẹ má ṣe ṣìnà tó bá wọ́n yìnyín gbọ́ kẹgbà bẹ́ẹ̀ ó gbà kò sẹ́yìn tó lè kàn mí láàyè. ẹgbẹ́ wa o wà á máa yín múni nígbà ẹgbẹ́ wa o ẹgbẹ́ wa o wà á máa yín múni nígbà ẹgbẹ́ wa o tó bá kátọ̀ sí ẹ̀jẹ̀ o ẹgbẹ́ wa o wà á máa yín múni nígbà ẹgbẹ́ wa o ọ̀dà ṣe ń gbọ́ ẹgbẹ́ wa wà á máa yín múni nígbà ẹgbẹ́ wa o tó bá kátọ̀ sí ẹ̀jẹ̀. Káyọ̀dé ẹgbẹ́ wa o olórí onílù mi ẹgbẹ́ wa o àbí ìbò ẹgbẹ́ wa o onísàkárà mi ẹgbẹ́ wa o wà á máa yín mú ní nígbà ẹgbẹ́ wa o tó bá kátọ̀ sí ẹgbẹ́ o. ẹgbẹ́ wa o máa yín mú ní nígbà ẹgbẹ́ wa o. ẹgbẹ́ wa o máa yín mú ní nígbà ẹgbẹ́ wa o tó bá kátọ̀ sí ẹgbẹ́ o. Michael ẹgbẹ́ wa o máa yín mú ní nígbà ẹgbẹ́ wa o. Kátọ̀ sí ẹ̀jẹ̀ o. ẹgbẹ́ wa máa yín mú ní nígbà ẹgbẹ́ wa o. ọ̀gá ṣòfò. ẹgbẹ́ wa máa yín mú ní nígbà ẹgbẹ́ wa o tó bá kátọ̀ sí ẹ̀jẹ̀ o. Àjàrà àbúrin náà dé o wá bá mi jó. Àjàrà àbúrin náà dé o wá bá mi jó. Ìjọ ẹ̀sìn ni àjọ̀dánù kọ́ àjò bàbá. Àjàrà àbúrin náà dé o wá bá mi jó. Àjàrà àbúrin náà dé o wá bá mi jó. Ìjọ ẹ̀sìn ni àjọ̀dánù kọ́ àjò bàbá. Ṣàdífù mi ni a lè bá o àtúngbórin dé. Etí ayọ̀ tó ń gbóhùn mi bá ṣe múrin wá. Tó ń pè fọ́kàn tó pọ̀ lọ́sẹ̀ bá òun kó pè farajó. Táwọn onílù fi wùzọ lọ sún mọ́ etí ẹlòmíràn àlùbọ̀ fáwọn olólùfẹ́ òkanjó gbàgádá. Àjàrà àbúrin náà dé o wá bá mi jó. Àjàrà àbúrin náà dé o wá bá mi jó. Ìjọ ẹ̀sìn ni àjọ̀dánù kọ́ àjò bàbá. Alájọ láì fọ́mù tí wù mí. Masalam aláṣẹ MRS langa ṣoṣe kùnàwó ọjọ́ mi òṣèmùtì alájí mùtì mi òyìnbó elépo Masalam ìbànújẹ́ oníkọ̀wé mùtì. Ìbànújẹ́ oníkọ̀wé ṣe mùtì. Kùnàwó ọjọ́ mi lọ́dọ̀ Sàràkí lọ́sọ̀fọ̀rọ̀kì. Àná abẹ́mú tí mi òyìnbó elépo
wa sallam. Sharifi Aleba bàbá mi kì í ṣẹ́ríbù mi ò náwó náwó alájà rẹ̀ àbòrí náà lè bàbá mi bà. Aleba ṣẹ́ríbù mi ṣé mo dúpẹ́. Ànáwó àgbẹ̀ owó ìfọlọ́ọ̀rẹ́ ṣàmì kí n gbọ́. Ṣẹ́rífù ní ní ṣe alẹ́ gbà ọlọ́rọ̀ mi àti àrẹ àbí ọdún ìjọba tó jẹ́ oníkọ̀ọ́ Ṣẹ́rífù òní fọ́dá ṣọ̀tá òní fọ́dá ṣọ̀rẹ́ òwá ní ṣàlẹ̀ bá Ṣẹ́rífù orúkọ àrùn ẹ̀ o wọ́n máa lé ẹni òní bẹ́ẹ̀ wọ́n máa lé ẹni òní bẹ́ẹ̀ wọ́n máa lé ẹni òní bẹ́ẹ̀ wọ́n máa lé ẹni òní bẹ́ẹ̀. Lọ́lá orúkọ rẹ̀ Ṣẹ́rífù mi wọ́n lè jẹ́ àlébà orúkọ rẹ̀ Ṣẹ́rífù mi nínú. Owó ní ìfọlọ́ọ̀rẹ́ Ṣẹ́rífù mi ní wọ́n máa lé ẹ̀nà ní wọ́n máa lé ẹ̀nà ní ìwọ̀n ní wọ́n máa wá ẹ̀nà ní ìwọ̀n ní rí ẹ́ àlébà wọ́n máa wá ẹ̀nà ní ìwọ̀n ní rí ẹ́ lákọ̀ máa lé ẹ̀nà ní ìwọ̀n ní bá ẹ́ ọmọ àmàlẹ́ náà ní ìmọ̀ nígbà orúkọ àròyé o Ṣẹ́rífù mi ní àmàlẹ́ náà ní ìmọ̀ nígbà àlébà orí orúkọ àròyé o Ṣẹ́rífù mi ní àmàlẹ́ náà ní ìmọ̀ nígbà orúkọ àlébà àròyé òun nígbà. Lẹ́nu ni wọ́n ní mẹ́. Wọ́n máa lẹ́nu ni wọ́n ní mẹ́. Àlébà wọn máa lẹ́nu ni wọ́n ní mẹ́. Orúkọ àròyé Ṣẹ́rífù mi ní àwọn lẹ́nu ni wọ́n ní mẹ́. Àlébà Ọlájí mo fi Ọláìtàn Emirates oil and gas òyìnbó relébó Másàlámù òǹfojú pẹ́ẹ́rẹ́ oṣù fọ́ Ṣẹ́rífù Àlébà Akínrógún wá vice chairman gbogbo ọlọ́kadà ìpínlẹ̀ Ọ̀ṣun pátá. Akínrógún wá vice chairman gbogbo ọlọ́kadà gbogbo Ọ̀ṣun pátá. Àlébà ní vice chairman gbogbo ọlọ́kadà ìpínlẹ̀ Ọ̀ṣun pátá. Ṣẹ́rífù ní vice chairman gbogbo ọlọ́kadà ìpínlẹ̀ Ọ̀ṣun pátá.
ọ̀la ìtàn MRS oil and gas masalam òyìnbó elébo masalam òyìnbó elébo MRS oil and gas ọ̀la ìtàn mi àjìmùtì mi àjìmùtì o àjìmùtì o. Àjìmùtì o. MRS oil and gas òyìnbó elébo òyìnbó masalam ẹ̀ṣẹ̀ kí láàrin jẹ́ dáwọn lóhùn. Amadu pẹ̀lú Ismaila àwọn ló sọ òní. Amadu pẹ̀lú Ismaila àwọn ló sọ òní. Ajímọ̀tì 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 Ọláìtọ́mọ̀tì Ajímọ̀tì òyìnbó èkó MRS òyìnbó èkó òyìnbó èkó masala 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 Ọláìtọ́ ti bẹ̀rẹ̀ nìyẹn bó ṣe máa ń ṣe. Ọláìtọ́ ti bẹ̀rẹ̀ nìyẹn bó ṣe máa ń ṣe. Alájímọ̀tì ti bẹ̀rẹ̀ nìyẹn bó ṣe máa ń ṣe. Kìròdú owó nínà tó bá ti rí mi. Mùtí kìròdú owó nínà tó bá ti rí mi. Kúnà wọ́jọ́ o, Ajímọ̀tì Ọláìtọ́ mi. Ìtọ́nà ń jẹ́ sí àṣìròyìn lọ́wọ́lọ́wọ́. Ó tún ṣe mí fún mi. Láìpẹ́ ó tún ṣe mí fún mi. Láìpẹ́ ti jẹ́ sí làwọn òbí ó tún ṣe mí fún mi. Owó jẹ́ sí làṣà àwọn òbí ó tún ṣe mí fún mi. Masalam ó tún ti bẹ̀rẹ̀ ìyẹn bó ṣe máa ṣe. Ó dáná owó tó ṣì omi bẹ́ẹ̀ yẹn lẹ́gbẹ̀ẹ́. Ọláìtọ́ owó tó ṣì omi bẹ́ẹ̀ yẹn lẹ́gbẹ̀ẹ́. Àlàáfíà tí òbó ṣì lọ lẹ́gbẹ̀ẹ́. Láìpẹ́ ẹ̀mí kíkún tí ò bá yàtọ̀ lẹ́gbẹ̀ẹ́. Gígùn tí yóò máa yàtọ̀ orúkọ Ọláìtọ́ yìí bí èèbà mi fi sábò mo ṣàdéhùn fún ẹ àwẹ̀ tó pọ̀ lọ́nà rẹ́kọ̀dù ló máa jáde màá fi síbẹ̀ òyìn àbí ẹlẹ́dọ̀ Ọláìtọ́ olólùfẹ́ rẹ̀ aláàbẹ̀ ìyọ̀dún àwẹ̀ tó pọ̀ lọ́nà yìí rẹ́kọ̀dù kan ti máa jáde ó yá mi lẹ́nu. Olówó tó ṣe òkú pẹ̀lú ọ̀làfíà ní òògùn ṣíkọ́. Owó stéèjì lọ́dọ̀ olówó ti rẹ́kọ̀ọ̀dù yẹn lọ sí àkáǹtì mi o. Báńkì ọ̀yẹ́ sí ìyẹn lọ sí àkáǹtì mi pàdé bí náà máa dájọ́ owó lẹ́sìn mọ́tì. Látijọ́ tí ń pè é.
tún ti jáde nílé. Àgbà tí ilé ẹ̀kọ́ rẹ̀ lọ composition ní. Ọ̀sẹ̀ tó bá wà tẹ̀lé la máa bẹ̀rẹ̀ production. Torí a máa dá tó máa jáde ní. Sọ̀tì gbòmìnira lábẹ́ gbogbo ìṣèlú ronú. Prince Bayo gbòmìnira lábẹ́ gbogbo ìṣèlú ronú. Adeleke gbòmìnira lábẹ́ gbogbo ìṣèlú ronú. Manic gbòmìnira lábẹ́ gbogbo ìṣèlú ronú. Adeleke Bayo Prince Manic. Prince Manic Banújẹ́ omi ẹ̀kọ́ ẹ̀ Manic. Prince Adeleke mi Bayo Manic Bayo Prince Manic yeah Bayo Prince Manic. Manic Adeleke yeba sanwó mi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bomi rẹ lápẹ gbogbo bomi sọgbàrọ ńlọ Adeleke bomi rẹ lápẹ gbogbo bomi sọgbàrọ wà bójú ẹ̀yìn kó wá wá rẹwà wà wọmọ sọsọ. Lójú ẹ̀yìn tó wá wá rẹ̀ wá wọ ọmọ tó ń sọ. Prince Bayo rẹ̀ Adeleke wá wọ ọmọ tó fresh. Former commissioner for local government ẹ̀wọ̀n Adeleke. Olólùfẹ́ mi ta ò ti yára ẹ̀wọ̀n Adeleke. Bayo Manic ọmọye Bọ́lá ó gbé mi lọ sí ìlú ẹ̀ lọ ṣeré ìjọsìn. Ó gbé mi lọ sí ìlú ẹ̀ lọ ṣeré ìjọsìn. Former commissioner for local government Adeleke. Former commissioner for local government Adeleke. Èrò bá mi káwọn Bayo Bayo Manic. Ìbòjú ẹ̀yìn tó wá wọlé lè wá ọmọ tó ń lọ. Ìbòjú ẹ̀yìn tó wá wọ Bayo wá ọmọ tó ń lọ. Olóòní Manic fọ́tò studio tó bá dé jọ sí ìbá. Manic fọ́tò studio. Wọ́n wá ní sùúrù lórí ìṣẹ́ rántí. Manic former commissioner for local government tó ṣe tán Bayo Manic for the studio. Former commissioner for local government Prince Bayo Adeleke ọmọ òye Tọ́lá Oroni Bayo Manic Oroni ibi tí wọ́n lè wá dé iná Oroni àmọ́ pé bẹ́ẹ̀ ni kàtó sáré. Oroni Bayo Oroni Bayo Oroni ibi táyé lè wá dé iná Oroni ó mọ̀ pé bẹ́ẹ̀ ni kàtó sáré báwọn tó mọ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n ní ilé Bayo Manic. Bayo Adeleke Manic Adeleke èèyàn Bọ́lá òwe Bánjí ní Ìkirè
èèyàn wọn ni ẹjọ́ wa ní ẹ ò ní túká tó bá ń yí ẹjọ́ wa ní ikú ò ní tú yín o àrùn ò ní tú yín. oore ni ibi táyé lè wá dé iná oore ni àmọ́ pé bẹ́ẹ̀ ni wọ́n tó sáré báwọn kan mọ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n ò ní lé wa. báyọ̀ bá ní ọlá ìtọ́ mo ti rọ́wọ́ ẹ lọ́dọ̀ mi mo ti owó nítọ́ lọ́wọ́ láìtọ́ máre tí mi nínú ramadana masalam elépo máre tí ọwọ́ mi nínú ramadana ọlá ìtọ́ elépo masalam elépo kò ní tán lọ́wọ́ ẹ̀ elépo kò ní tán níbi ẹ̀ elépo masala elépo MRS Islanders MRS Islanders ó sórí bó orin ti rọ̀ mí lọ́rùn ju orin ti rọ̀ mí lọ́rùn lọ. Orin ti rọ̀ mí lọ́rùn gan. 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 Tọ́lá mi lọ́rùn jẹ̀ kọ́. Orin ti rọ̀ mí lọ́rùn gan. Tí olórí kò lọ́rùn lè dúró, ìyàlú dúró, sẹ́ẹ̀tì ọmọ dúró, ìsúnmẹ́jà dúró, kó ní bàbá dúró kọ́ọ̀dù, kí sátàdá dúró. Iṣẹ́ ìbẹ̀rẹ̀ dúró, kálákàlà la dúró. Orin ti rọ̀ mí lọ́rùn ọ̀gbọ̀n, orin ti rọ̀ mí lọ́rùn ọ̀gbọ̀n. Ṣọlẹ́ ẹ̀dá ní pẹ́ńkẹ́ ẹ̀kọ́, orin ti rọ̀ mí lọ́rùn jù. Orin ti rọ̀ mí lọ́rùn ọ̀gbọ̀n, orin ti rọ̀ mí lọ́rùn ọ̀gbọ̀n. Orin ti rọ̀ mí lọ́rùn ọ̀gbọ̀n, orin ti rọ̀ mí lọ́rùn ọ̀gbọ̀n. Àtúntì bẹ̀rù ọ̀gbọ̀ngbọ̀nà kọ̀tún. Sàtà àtúntì bẹ̀rù àrà ọ̀jọ̀lá kọ̀tún. Mo kọrin ní ipa àti ṣòfin orin sí lónìí. Mo kọrin ní ipa àti ṣòfin orin sí lónìí. Mo ń dùn bí báàmù ọ̀tún ohun sínú ni. Akérèbó mo ń dùn bí báàmù ọ̀tún ohun sínú ni. Látòrí mi dẹ́sẹ̀ kìkì òye mọ́gbọ́n ni. Orin táwọn bá kọ orin àfikọ́gbọ́n ni. Orin wá kúrò ní ẹ̀pà yẹn tí kí ló ń kọ. Sauti orin tí wá kúrò ní ẹ̀pà yẹn tí kí ló ń kọ. Ṣábà tó ṣe yìí ṣoko tó yẹ láyé mi ni. Ó kò tàbí o. Iṣẹ́ orin dùn lóko mi. Àbíyá alẹ́ ńlá. Bá ṣe fi gbàlà ṣubú yàn. Wọ́n náà pa owó dáre èdè jẹ́ ọlọ́run máa sọ bó ṣe lọ. Wọ́n náà pa owó dáre èdè jẹ́ ọlọ́run máa sọ bó ṣe lọ. Alájẹ́ àṣìṣe.
Saoty Àgbà. Ẹnìkan ò mọ̀ mí tẹ́lẹ̀ o. Orí ló tó kìkì rẹ̀. Lọ́sàn ló sì rẹwà. Àdúgbò orí gbà ní. Alóbìnrin ta lórí mi o. Kí ni iṣẹ́ ọwọ́ mi? Alóbìnrin ẹlẹ́ṣẹ̀ yìí. Ọlọ́run gbogbo ṣe bẹ́ẹ̀ máa rí ìlú. Alóbìnrin ẹlẹ́ṣẹ̀ yìí. Gbogbo ṣe bẹ́ẹ̀ máa rí ìlú. Ẹ̀jẹ̀ ìlera mọ́lẹ̀ rún. Ẹ̀jẹ̀ ìlera mọ́lẹ̀ rún. Àwọn ọlọ́pàá ò dáwọ́ èrè ẹ̀jẹ̀. Ọlọ́run máa sọ bó ṣe lọ. Àríṣà káyọ̀tì. Láìsí ìgbà náà kò wọ́n. Wàhálà yẹn ká bárìtì. Àgbàbọ̀rọ̀ àjẹbí. Ọ̀pẹ kàṣà lẹ́kọ̀ọ́ ẹ̀. Bí láti ń ṣe látàná. Nígbà tí kò tí ò pọ̀. Bó ṣe wà nù ní lóde. Àwọn tí yóò ṣe bẹ́ẹ̀ o. Ọpẹ́ mi lẹ́nu mi. Lẹ́nu ọpẹ́ mi máa wà bọ̀. Wọ́n lápá o báyọ̀ èrè ẹ̀jẹ̀ Ọlọ́run máa sọ. Kò bèrè mọ́, kò bèrè mọ́. Kò bèrè mọ́, kò bèrè mọ́. Ó ti yọ̀ǹda, ó ti fún mi, kò bèrè mọ́. Kò bèrè mọ́, kò bèrè mọ́. Kò bèrè mọ́, kò bèrè mọ́, kò bèrè mọ́. Ó ti yọ̀ǹda, ó ti fún mi, kò bèrè mọ́. Ilé ká lọ ń kọ́ ni kò lè dáwó. Ajá rẹwà. Ilé ká lọ ń kọ́ ni kò lè dáwó. Ẹ lọ yọ jíjà sí i kò lè dáwó. Ẹ yọ sọ ìjàmà kò lè dáwó. Ilé ká lọ ń kọ́ alájí yá rẹwà kò lè dáwó. Kò bèrè mọ́, kò bèrè mọ́, kò bèrè mọ́, kò bèrè mọ́. Ó ti yọ̀ǹda, ó ti fún mi, kò bèrè mọ́. Kò lè gbẹ́jẹ́ o, èmi kan ò lè ṣẹ́jẹ́. Ọlọ́run kò lè gbẹ́jẹ́ o, èmi kan ò lè ṣẹ́jẹ́. Ènìyàn ló fún ní lọ́mọ ewúrẹ́ tí wọ́n fi gbé dídí ẹni lọ́wọ́ ẹ̀mí kò lè gbẹ́jẹ́. Kò bèrè mọ́, kò bèrè mọ́, kò bèrè mọ́, kò bèrè mọ́, kò bèrè mọ́. Ó ti yọ̀ǹda, ó ti fún mi, kò bèrè mọ́. Kò lè bàjẹ́ o, kò lè bàjẹ́. Iṣẹ́ ká lọ ń bá ṣe kò lè bàjẹ́. Iṣẹ́ ká lọ ń bá ṣe kò lè bàjẹ́. Torí pé òkùnkọ̀ òun ló fún mi kò lè bàjẹ́. Kò bèrè mọ́, kò bèrè mọ́, kò bèrè mọ́, kò bèrè mọ́. Ó ti yọ̀ǹda, ó ti fún mi, kò bèrè mọ́. Mo wá mọ́
olúwa dòdò lọ́la. ìyàwó wọn mọ̀ lójúmọ́. ọmọ aláwọ̀ lè mẹ́rù ẹ̀ fáfi lóde. Sùnìyà ọmọ aláwọ̀ lè mẹ́rù ẹ̀ fáfi lóde. Tí ó bá sì fún ọmọ ẹlẹ́dọ̀ọ́ látàjẹ́. Muhammadu Nabi Quran Rasale. Ẹni lọ́lọ́wọ́ ni kò wá pè é sí wa. Akímọ́ náà bí ọ̀nà bí òun ọmọ. Rasulullah amin ọ̀nà bí òun ọmọ. Kẹ́rìmọ́ náà sí ọ̀nà bí òun ọmọ. Sẹ́yìn ọ̀rọ̀ tí mo ní àdìgbò sọ̀rọ̀ ọ̀la sálàlá àlẹ́ ìwà sálà. Sálàlá àlẹ́ ìwà sálà. Salatu Shayla Muhammad Mursalina Muhammad Hasibun Nabiyyi Muhammad Khatibun Nabiyyi Muhammad orí wa ni mímú ara fi mú ọmọ. ọwọ́ méjèèjì wa ni ká ò mú ọmọ. inú wa ni mímú ara fi mú ọmọ. ṣẹlẹ̀ṣẹ̀ méjèèjì wa ni ká lè mú ọmọ. ẹsẹ̀ méjèèjì wà ní ìdálé mọ́ ọ́n. tí ó bá sì mú ọmọ ẹlẹ́bọ̀ làbájẹ́. mú ọmọ mú ọmọ mú ọmọ mú ọmọ. Oríṣi ọlọ́run mi máa wọlé ìwà rọra. Alisa ọlọ́dà lọ́la
máa gbèsè ní kankan pé ìbúrú jí mi. àsìkò fúlàní láàyè olólóró. ìgbà mi ìbúrú jí láàyè olóṣè dọ́là o ọlọ́run má bọ̀ lájì àlíjẹmẹ́ ikú di. kò ṣẹnu rí oníyànjá ọláwálé kò ṣẹnu rí oníyànjá ọláwálé o. owó ikọ̀ mímúrújì kò ṣẹnu rí oníyànjá ọláwálé o. ìgbà fúlàní náà iye olóṣèlú dọ́là ọlọ́run má bọ̀ láti yálì ìjọba ikú di. Ọlọ́la láàárọ̀ ẹ̀ṣẹ́ àdúgbò o aró ṣàdúnì gbogbo ọ̀fà o ọlọ́la láàárọ̀ owó bàbá wọn ní ìdí ọlọ́la láàárọ̀ bàbá ìràdá àti bàbá làbí bàbá ìràdá àti bàbá làbí ṣe ọ̀sánwó àṣìṣe ọlọ́la láàárọ̀ arówó ṣàdínì ọ̀fà lápapọ̀ lọ́hùn láláàárọ̀ bàbá ìràdá àti wo bàbá ìràdá àti tèmi kò ní bàjẹ́ fún ẹ o kò ní bàjẹ́ fún ẹ o mo ní kò ní bàjẹ́ fún ẹ o ó ní bàjẹ́ fún ẹ o òrò mi òrò mi. òrò mi òrò mi òrò mi òrò mi ibi táyé lè dé iná òrò mi kò mọ̀ pé bẹ́ẹ̀ ni kò tó sáré báwọn kan mọ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n ní ilé o ọlọ́la lára o. ọmọ Saidi ọmọ Kẹ́hìndé Saidi ẹjẹ àjọ máa kọrin ẹ̀yàn máa sọ pé Saidi Ajimu ọmọ Saidi ọmọ Kẹ́hìndé Saidi bàbá Ìrádàtú Saidi ọlọ́la láàárọ̀ Saidi bàbá Alábí o Saidi àrò ṣàdínì Saidi gbogbo ọ̀fà pátá Saidi bàbá Alábí Saidi Saidi oore ni oore ni oore ni oore ni bí sáyé lè ẹgbẹ́ náà oore ni ó mọ̀ pé bẹ́ẹ̀ ni kò tó sáré báwọn gan mọ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n ò ní ilé ẹ̀. ọkọ̀ bíbí táyọ̀ wọ́n oore ni o.
alájà mi bíbí Táyọ̀ káyà ọlọ́run lálàárọ̀ àrò ṣàkíní gbogbo bàbá àtàbàtà bíbí Táyọ̀ mi ò ṣe. ó yẹ kó láti lérè bó lè jẹ́ ó yẹ kó láti lérè tó lè jẹ́. bíbí Táyọ̀ ìyàwó tó ṣojú tó sì tún ṣẹ̀yìn. bíbí Táyọ̀ tó ṣojú tó sì tún ṣẹ̀yìn. tọdúró tọkọ nígbà tó ṣòro tọ́lábàdé kò yẹ ká gbàgbé ẹ̀ o kò yẹ kó láti lérè tó lè jẹ́. ọmọ Kẹ́hìndé mi ẹjẹ ń kejì rẹ ọlọ́run lálárọ̀ ẹjẹ ń kejì rẹ Saidi ẹni wíní lójoorógún. eba Kẹ́hìndé wíní lójoorógún Saidi ejò ọ̀rọ̀ lójú ya ẹ̀ ọba kì í ṣì bẹ́ẹ̀ kẹ́sẹ́. Malik olórí ẹbí ọbẹ̀ kì í ṣì bẹ́ẹ̀ kẹ́sẹ́. Kẹ́hìndé tó bẹ́ sílé alákìsà wérélé sàlákìsà lóníbàṣọ. Saheed ọmọ méjì ìkànnì ń bàbí èjì ló wọlé tọ́mì ẹ bá kí ẹdún jọbí. Kẹ́hìndé àborí kí référéfé ètò ní bùnmi kí n bá ẹ délé o ó ní kí mi kí n padà lẹ́yìn ẹ̀. aláwọ̀ láti bù ọbọ̀ lọ́wọ́ àánú. ṣàánú báwọn tó ṣàánú mi Saoty o aláàánú mi máa jẹ kọ́ra òwò. aláwọ̀ láti bù ọbọ̀ lọ́wọ́ àánú. ṣàánú báwọn tó ṣàánú mi Saoty. yàrá mi. aláàánú mi máa jẹ kọ́ra òwò. Saheed irunmú lówó mo mọ̀ sí pẹ́. ẹni tó bá rí tiẹ̀ bá tú èèyàn yéèyàn nínú ètò bàbá nínú àfi lábẹ́ lọ́rùn àánú. Saheed torí kò yìí kò ṣiṣẹ́ fòrùn ṣe kẹ́ni máa jẹ́ jókòó sínú ìbòjì. Kẹ́hìndé gbogbo aláàánú mi Saoty o mi burúkú ẹ̀yin aláàánú mi Saoty o táwọn jọ ṣiṣẹ́ tájọ́ náwó ẹ̀wọ̀dé Alisha mi kọ́ lọ́ọ́ máa jẹ́ tètè kú. Ṣàníkọ́ lọ́ọ́ máa jẹ́ òtètè kú o. ó wá ní kébì náà máa tètè lọ kájọ bára lò dálẹ́. aláwọ̀ láti fún ọkọ̀ náà àánú. aláàánú gbogbo òkìrún ní ọmọ Kẹ́hìndé. ní báwọn ráhùn owó láyé o ọkọ bíbí lọ́la mi bàbá ìràdà mi bàbá àdàdó ọlọ́run má jẹ́ tètè kú o. transformer ní ọlọ́run má jẹ́ òlànà òní ìlànà ọmọ Kẹ́hìndé mi ò ṣàní ọmọ Kẹ́hìndé ọlọ́run má jẹ́ tètè kú. bàbá ìràdà tù ọlọ́run má jẹ́ tètè kú o. ó ní kémi náà mọ̀ tètè lọ kájọ bára lò dalẹ̀. ọlọ́run láti mú ọbẹ̀ náà àánú. ọbẹ̀ àánú. ṣàdúrà fún ẹ. wọ́n ní ní àbíbọ̀ ẹ kò ní bá aráyé ná. wọ́n lábùdé torí okun pẹ̀lú òfin ọ̀sà o. wà máa mú a máa ṣẹ́kù síbẹ̀ ni kò ní tán lọ́wọ́ rẹ o. wà máa mú a máa ṣẹ́kù síbẹ̀ ni kò ní tán lọ́wọ́ rẹ o. Sáyidì mi ọlọ́run lálárọ̀
ọkọ̀ bíbí lọ́la Sáyídì mi ọmọ Kẹ́hìndé Sáyídì o. ọmọ Kẹ́hìndé Sáyídì owó ń bẹ lọ́wọ́ owó ń bẹ lápò owó ń bẹ nílé owó ń bẹ ní báńkì ọmọ Kẹ́hìndé Sáyídì. ṣé tí n bá kọ́ ayọ̀ dọ́là ohun ayọ̀ dọ́là ó ṣe má kẹ́yìn síbi ayé kọjú sí o ìbàjẹ́ tó lórí Saoty láyé ń sọ Professor Emeritus alùpẹ̀lá olóńgbà àti tiwa. ọlọ́ọ̀lá làárọ̀ wọ́n sọ fún fẹ́ràn mi gan orin eléyìí ló wá ń fẹ́ ó lọ́ọ̀ fún ẹ̀gọ́ ni o má kẹ́yìn síbi ayé kọjú sí tó lórí Saoty láyé ń sọ Professor Emeritus alùpẹ̀lá. ọmọ kan yìí lóde èjì rẹ̀ ó yí ìlà o mo ti rí lólùfẹ́ mi bàbá ìrádá tó o. Olúwẹ̀ mi Ọlọ́run láàárọ̀ ọkọ̀ bíbí lọ́la. ọkọ̀ bíbí Táyọ̀ o ó lè wọ́n kẹ̀yìn síbi ayé kọjú sí. ọkọ̀ bíbí Táyọ̀ ọmọ Kẹ́hìndé olólùfẹ́ mi ni ẹ jẹ́ kí n ṣàdúrà fún aláwọ̀ rọ́bà náà ni wọ́n fi ṣàdúrà fún rọ́bà náà àti náà ni wọ́n fi ṣàdúrà fún fídúnìyà àṣànàtà ni wọ́n fi ṣàdúrà fún ẹ. wá fi àkíyàtì àṣànàtà ni wọ́n fi ṣàdúrà fún ẹ. ọkọ̀ bíbí Táyọ̀ ìṣúná òun fẹ́rẹ̀ sí yán òun náà fi gún kò lè rí àgbàdo lòun fẹ́rẹ̀ sí ẹ̀kọ́ òun náà fi ṣe kò lè rí o èèyàn kan lòun fẹ́rẹ̀ sí rẹ̀ fúnra lọ́hùn ní ó fẹ́ sí ẹ̀yọ́ fúnra lọ́hùn ní ó fẹ́ sí ẹ̀yọ́ òkè ọlá tó tún fẹ́ dé ọlọ́run gbé débẹ̀ kíákíá ọlọ́run láàárọ̀ òkè ọlá tó tún fẹ́ dé ọlọ́run gbé débẹ̀ kíákíá. àwọn dídì lọ́nà tó ń dín ní lọ́wọ́ má jẹ́ kọ́ lè ráyè bí ẹ lọ́wọ́ o má jẹ́ kọ́ lè ráyè bí ẹ lọ́wọ́. Aláàjì mú wọn mọ̀ ní Sáyídì ọmọ Kẹ́hìndé ìlà ọlọ́run láàárọ̀ àròwó ṣàdínì ọ̀fà pátápátá àwọn àdínì lọ́nà tó ń dín ní lọ́wọ́ má jẹ́ kọ́ lè ráyè bí ẹ lọ́wọ́ o má jẹ́ kọ́ lè ráyè bí ẹ lọ́wọ́. lọ́la láwùmọ̀ àbàdàn àti iná fèdè nìyẹn àṣàdàtà wà fèrè àkèrè àti àṣàdàtà wà kìnnà àṣàbàdàn. olóríire ló ń jẹ́ Sáyídì o olóríire ló ń jẹ́ Sáyídì o. àwọn tí ń lọ́rọ̀ wọn lólóríire ló ń jẹ́ Sáyídì olóríire ló ń jẹ́ Sáyídì.
ṣoríire o olóríire ló ń jẹ́ Saheed. Similaro wọ́n lé lóríire ló ń jẹ́ Saheed o olóríire ló ń jẹ́ Saheed. Ọlọ́jà bíbí Táyọ̀ mi ò ṣeun bíbí Táyọ̀ mi ò ṣeun. Ayọ̀lọ́lá láàárọ̀ Muhammadu Saheed yẹbi bí Táyọ̀ ayáre Aláàjì Rámọ́nì yẹn ṣeun o Rámọ́nì yẹn ṣeun Rámọ́nì ó sanwó Arẹwà Abíọ́dún ṣé Rámọ́nì mi Aláàjì Rámọ́nì kóhùn báyà kóhùn báyà kún àdúrà tá a ṣe Ọlọ́run bá ṣe sí. ó ṣe Aláàjì o Ajẹ́ramọ́nì Aláàjì Ajẹ́ramọ́nì oníkòfó oníròfó oníkúnlẹ̀ sẹ́kùtẹ́ òfó ẹ̀ṣọ́ àdúrà tá a ṣe Ọlọ́run bá ṣe sí. ó ní ìkọlà jẹ́ òṣè bàbá mi Ọlọ́run ló mẹ́rù ẹ̀ wọ́n ti wà lórí ìjòkó ẹ jẹ́ kí n fún ọlọ́gbọ̀n ìṣẹ́jú kọ́bí ṣe reception. tí bá ṣe ń wo mi burújí mi ti lọ. tí bá ṣe ń wo mi burújí alájára mi ò ti lọ. bó tiẹ̀ ti fi wọ̀n mi mọ́mọ́ bàbá Ọlọ́run ló mẹ́rù ènìyàn mi burújí alápọ̀nlé ọmọ ni gbogbo ń tọ́lọ́run fún kò fi ṣe gbéraga. Tàpọ́nlé tàpọ́nlé lè máa rí ọ máa kí ẹ tàpọ́nlé. Ìbà tó o bá kí adá ẹ lóhùn tàpọ́nlé. Bẹ́ẹ̀ sì ni kẹ̀ ìgbéraga ń bẹ lápò owó ni. Ọlọ́run ló mẹ́rù ẹ o bàbá ní kí n ṣàdúrà fún ẹ mi burújí. Wọ́n lè ní ìdólówó àná mi burújí ò ní ìdólówó àná. Àrídùnnú ni ẹ o béèyàn bá ti rí ẹ lágbo àbáṣeṣù pàdé rẹ ni àbáwá àbá ẹ nílé níjọ́ táwé ẹ àṣekòǹgẹ́ ẹ àlùbáríkà ní ìjọ yẹn ni àṣekòǹgẹ́ àlùbáríkà ní ìjọ yẹn ni ọgbọ̀n ìṣẹ́jú péré lọ máa fáwọn reception kan fi ṣe. Ọgbọ̀n ìṣẹ́jú péré báwọn ní reception ló ti yá o. ẹni tí ó jẹun kánú lè pè mí lélẹ́rẹ́. bàbá mi Ọlọ́run ló mẹ́rù ẹ̀ ló ń ṣe bẹ́bẹ́. Ọlọ́run ló mẹ́rù ẹ̀ ló ń ṣe bẹ́bẹ́. ẹni tí ó jẹun kánú lè pè mí lélẹ́rẹ́ o. ìṣáájú díẹ̀ náà lókun o tí bá ṣe ń wo mi burújí mi ò tí ì lọ. Saoty ara mọ̀ ń fẹ́ o ara ń fẹ́ sí mi.